Africa Content TV. Bala ṣe lọ. Bọ́sẹ̀ gbẹ́kọ̀. Alaye baba. Kaija. Tani yẹn náà kọ́ sọ̀rọ̀ lùsì. Ó wà láàrin wa nígbà tí igbákejì gómìnà ti wà láàrin wa. Bàbá wa àti òun tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè òun bọ̀ ọba tí ló gbé náà wọ́n ṣe kejì. Àwọn ọ́fíìsà yòókù yàrá. Chapier.
Ça, we are welcome to share you. We are welcome to share you. Just to let us pass through this. What? The jump governor is there.